Ajagun Nla Ile Yoruba. Sunday Igboho ó lọ sí Ìlọrin o. Ó lọ sí Kwara State. Ajagun Nla Ile Yoruba. Bó sì ṣe dé Kwara ní bẹ̀rẹ̀ sí ní èlé ẹ̀. Ariwo Ajagun Nla mọ̀ wọlé, Ajagun Nla mọ̀ wọlé. Ọ̀rọ̀ yìí láì tí ìjáwé oyè. Àmọ́ bí wọ́n ṣe mítìnì rẹ̀ lẹ̀. Wọ́n sàn pariwo Ajagun Nla Ile Yoruba. Ṣé ẹ mọ̀ pé nígbà tí Sunday Igboho gbọ́ igbe àwọn ọmọ ìyá rẹ̀ ní gbogbo ọ̀nà òkè onígbín ni lókè ọdẹ ní gbogbo ibi táwọn bandits ṣe ń ṣọṣẹ́ ní gbogbo ògbómìnà ní wọ́n ti ké sí Sunday pé kó gbà wọ́n. Ọlọ́mọ sí o ẹni kémọ̀ gbà làágbà ní bá ń ta mọ́ra kó wọ́n lọ. Ọ̀pẹ́ kò jìnnà ẹlẹ́rẹ́ nìkan tún fóònù gan-an wọ́n ní ẹ mọ́ wàá lọrin o. Wọ́n ní lọrin èsè ilẹ̀ Yorùbá o. Ọwọ́ arẹ́rìn músẹ́ ó láwọn ọmọ ìyá mi mo fẹ́ wá bá ń bẹ̀. Wọ́n ó sì gbà mí lálejò. Eléyìí ò tí ì sọ́tán. Nígbà tí ó ṣe ó tún gbé lórí kíní ẹ̀rọ fóònù tẹ́ ẹ̀ mọ́ gbé káàkiri. Kí Sunday Igboho ọmọ wa ò bọ́ bá wá Kwara kò ní farare lọ. Pé ibi báyìí nọ́bì ilẹ̀ Yorùbá o. Ọ̀tán ohun tá a fókù lòkú bá gbà làwọn èèyàn bá bẹ̀rẹ̀ sí ní pariwo gómìnà. Pé gómìnà ní o ló ní Sunday ọmọ wa o. Gómìnà ọ̀fẹ́ kọ́ jẹ́ kí ìlú àwọn ó tòrò ní o. At the end of the day, ìjọba gbọ́ wọn ní ẹjọ́ Sunday ọmọ adé ẹ̀ máa rí ni. Ajagun Nla Ile Yoruba wọ́n ní ọmọ kó gbogbo àwọn ìsọmọgbè rẹ̀ bọ̀. Fúnra gómìnà ló pé owó tì ní ọmọ bọ̀. Ìlú 23 ní Sunday Igboho dé tí wọ́n yẹ̀ sí. Wọ́n pọ́n lé bí ìgbà tí wọ́n bí ìgbà wọn bí ọmọ tuntun òòjọ́. Àfi bí wọn èé bá ti yọ̀ ọ́ mówó, àfi bí wọn èé bá ti yọ̀ ọ́ mọ́sù. Gbogbo ayé ló sọ Sunday Igboho wọ́n sọ di ọmọ tuntun. Ó sì ń fi wọ́n lọ́kàn balẹ̀ o. Ó ní bàbá gbogbo àwọn lọ́balọ́ba yẹn ní kọ́kọ́ lọ gbàrí wájú. Ó délùú kan ó bú ẹkún wọn nílùú ntutù. Ó nílùú yìí ó sì padà yóò tòrò bí omi afàárọ̀ pọ́n o. Ó ní tí kẹ́kẹ́ kan ò ní lura wọn. Wọ́n láwọn bandits ló tú bẹ́ẹ̀. Wọ́n ní sanwó sú wọn ní kálukú bá àsálà fẹ́mi ààrẹ. Tẹ́ ẹ̀ bá gbàgbé 80,000 ní àwọn ọmọ ogun Sunday Igboho báyìí. Láàárín ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kejì tó kéde 80,000 àwọn 25,000 kan wọ́n tún process fọ́ọ̀mù wọn lọ́wọ́. Tí ó fi jẹ́ 105,000. Kò tí ì sí onílẹ̀ Yorùbá ẹni tó ní ọmọ ogun ẹ̀. Àfi tá a bá ń parọ́ fúnra wa lókù náà ló fi jẹ́ pé Ajagun Nla tí wọ́n fẹ́ gbélé lórí òun ó tó gbà. Akíkanjú alágbára tó sì tún láyà bí kìnìún. Olóògùn ó sì tún ráyà gbé. Bọ́ ọlọ́pọ̀ oògùn bọ́ ọba lékè kò ní jẹ́ inú mímọ́ àmọ́ gbé ni àmọ́ jufá lọ. Sunday Igboho bó ṣe wà yẹn tọ́ba ní ọba pé wọ́n sòkè dilẹ̀ nbìkan lànà tọ́ba lòun ó débẹ̀ ẹ mọ́wọ́ ẹ̀yìn wò. Bí mo ṣe tó yìí mo ti pè é láago kan òrùrí tí mo láyà mi ń já o. Ìwọ yìí pa fóònù nínú igbó làwọn wà. Mo láyà mi ń já ọkàn mi ò balẹ̀ o. Ó ní bàbá ẹ lọ́ọ́ sùn. Ó ní kò sí nǹkan kan ẹ lọ́ọ́ sùn. Mo nínú igbó lọ wà ń da ìláago kan òru ó ní bẹ́ẹ̀ ni. Lọ́ba tan fóònù lọ́ba fi hàn mí gbangba inú igbó lọ́wọ́. Ni mo rí ẹ mọ̀ jẹ́ ń sọ. Àwọn bàtálíọ̀nù tó kó lẹ́yìn nǹkan ju nǹkan lọ. Ẹ̀yin náà wo ohun tó kó wọ Ìlọrin yẹn káwá tó fi ti Ìlọrin lọ́lẹ̀. Gbogbo ìlú kọ̀ọ̀kan ni gbogbo àwọn ọ̀dọ́ ọbẹ̀ ti ń sọ̀rẹ́ńdà tí wọ́n ní àwọn fọlọ́ntì ara àwọn Sunday Igboho Ajagun Nla Ile Yoruba làwọn ọmọ ọba lọ.
ẹni ọba lágbára bíi tiẹ̀ òkun lọ́wọ́ ni ẹ má jẹ́ ká fẹnu àbùkù kan Sunday Igboho. arìnrìnrìn ni wọ́jà tí ìjẹ́ kẹrù ó bọ́mọdé títí dọjọ́ ra lé. ẹni ọba ní agbára bíi tiẹ̀ ẹjọ́ òkun lọ́wọ́ ni. torí bàbá. mo á bèrè pé Ajagun Nla kí ni oyè wo ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní Ajagun Nla mo pè tí n ò fi dà lálẹ́ kàràkà. wọ́n ní bá a bá mú Olúgbọ́n bá a bá mú Àrẹ̀sà. Ajagun Nla ló tún kù. Olúgbọ́n Àrẹ̀sà Olúkòyí Ajagun Nla. wọ́n ní bí nǹkan bá le tán Ajagun Nla ni Yorùbá mọ̀ pè ní jọ bọ́rọ̀ bá le tí wọ́n ò rójú tó. wọ́n l'Ajagun Nla wọlẹ̀ wọ́n ò ró wọn àrí séènì lọ jáde níbi ọ wọlẹ̀. wọ́n ní Ọ̀ràngún l'Ajagun Nla wọlẹ̀. Ọlọ́run mọ́jọ ọmọ tèmi ọ wọlẹ̀ wọ́n jẹ́ Sunday Igboho ọ wọlẹ̀ ọ mọ́jọ wọlẹ̀ lójú mi mọ́jọ wọlẹ̀. Ajagun Nla oyè ńlá ni kí ni mò ń fẹ́ mọ̀ ọ́ pé kábíyèsí Olódùmarè èyí tí gbogbo yín fi ń bú mi náà nù. kí lẹ̀ ń bú mi fún ẹ gbé tiyín náà síwájú mi kí n yí dànù ẹ gbá ìdí àtiyín náà tẹ́ ẹ bá ní wá ntẹ́yìn náà bá fẹ́ fi túnlù ṣe ẹ gbé síwájú mi kí n bá yín tì í jáde ẹ kàn lè ṣàdédé máa pé bíríkótó ń bì kankan ẹ máa yíṣẹ́ nìkan dànù èmi ò faramọ́ yùn. níjó ní ìní à ń ṣépè ilé gbogbo àtọ́gbowó lọ́wọ́ Sunday Igboho sọ pé ó gbé fóònù ẹ̀ náà tí ọba ṣàwakọ̀ kan báyìí ẹnu wo ló fi béèrè owó lọ́wọ́ rẹ̀ pé mama nídìí 100,000 owó kíni wọ́n ní 200,000 ló fún gbogbo àwọn bloggers. àwọn bloggers míì mọ̀ wà tí wọ́n wà nílùú èbó tọ́jú lówó ni wọ́n ọjọ́ sí hours tí wọ́n ń ṣe wọ́n ń paṣu gidi. èyí máa ṣe gbogbo ẹni tó wà lẹ́yìn Sunday Igboho lọ́jọ́ yẹ̀bùyẹ̀bù wa láì ní nǹkan kan lọ́ bí wa yìí. àwa la fẹ́ dára wa lójú pé a ní nǹkan kan jù àwa tá a sì ní nǹkan kan yìí bá ń sọ̀rọ̀ lẹ̀ Yorùbá ní a bá ń sọ̀rọ̀ wọn ò sọ Ghana wọn ò sọ Nàìjíríà o ibi abáṣẹ sọ̀rọ̀ dé ọ̀rọ̀ náà mọ̀ pa aṣọ. ẹ má bínú mi àìbínú orí ká fi fìlà dé bàjẹ́. ẹ má bínú orí mi. n ò pé kó lóko ọmọ roko n ò pé kó lódò ọmọ rodò. orí ló bá wọn ṣe. gbogbo tí wọ́n máa pè ní gbogbo ajàjàngbara láyé ọ̀rẹ́ ni mo jẹ́ fún yín. níjọ́ wọ́n ń joyè Ààrẹ Ọ̀nà Kakanfò lọ́yẹ̀. ilé ọgbọ́n ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí ògún ọgbọ́n lákàáyé ọ̀sìn mọ́lẹ̀. èmi àtàwọn ọ̀rẹ́ mi 4 la jọ lọ èmi mo sponsor wọn lọ. ẹni tí ọ̀fẹ́ ni èèwòrán ẹni. nínú òfẹ́ sífẹ́ lọ́lọ́mọlanké fi wòrán eégún. mo lọ ọbẹ̀ ńjọ́ náà a jọ bẹ̀rẹ̀ ni a sì jọ parí. ẹni tí ó bá fẹ́ èèyàn kì í súnmọ́ èèyàn ẹ̀yin ni ẹ má lé èèyàn dànù ẹ má lé èèyàn sẹ́yìn fọkùnrin wọn. bóun ṣe ń jà fitafita ìyẹn Sunday Igboho Ajagun Nla Yorùbá bí ṣe ń jà fitafita o. orí ló bá ní ṣe. bá a bá èèyàn 3, 4, 5, 6 tí ń jà fitafita bẹ́ẹ̀. orí ló. àní níṣòro kankan bí ṣe wù ọ́. ẹni tí ẹ bá kún ẹ fẹ́. ó di gómìnà 3 tó ti wà lọ́wọ́ Sunday Igboho. tètè gbẹ́. ẹni tí wọ́n ní ń wá bí ọ̀gbọ́dọ̀ fò ọ̀sán gẹ́gẹ́ wọlé ẹ̀ tí ń fòrú wọlé. ògiri
Ègànná tí ọ̀mọ̀lé kọ̀ọ́lẹ̀ ọwá digun lé. Gómìnà mẹ́ta wà ń bá ṣe mítìnì lọ́sàn-án láàárọ̀ lóru lálẹ́. Àwọn gómìnà tí ọba ti gbà káwọn náà ọlọ́rin ìgbà fọ́lọ́. Àwọn mẹ́ta yẹn. Gbogbo wọn wá fẹ̀dọ̀ lórí òróǹro. Tí nǹkan ò ní mí péké nílùú. Ó wí bẹ́ẹ̀ náà pé àwọn ọwọ́ ọmọ abìjà mọ́tò tuntun yìí wá rí tòkunbọ ílọ́ọ̀sì lò mọ́ tó jẹ́ pé wọ́n ń jọ̀rá lára rẹ̀ irú ílọ́ọ̀sì báyìí lọ́yẹ kó lóye àwa tá a jó lóye láàrin ìlú ọmọ tẹ́ ń gbé wọnú igbó yìí ẹ tiẹ̀ wo bí kókó gbọ́ hàlà. Kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ̀. Ẹ jẹ́ ṣe báyìí panudà láàárọ̀ kọ́ panudà láàràdá. Panudà láàárọ̀ bẹ nílé Olúmọkin. Ṣé rí bí wọ́n bá gbé àdá lágbẹ̀dẹ wọ́n lù pa lẹ́nu wọ́n wàá pẹnu rẹ̀ dà wọ́n tún lù pa lẹ́ẹ̀kejì. Nínú ìbúlà ìfarapa. Ẹni á fi pé panudà láàárọ̀ kọ́ o. Panudà láàràdá. Panudà láàárọ̀ bẹ nílé Olúmọkin. Àwọn ọmọ òde ìsẹ̀yìn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń sọ̀rọ̀ lórí rédíò. Tí wọ́n bá rárá ká mú díẹ̀ táwọn ń pè ní panadà ẹ mọ́ panadà o wọ́n á panu ọ̀bẹ dà wọ́n panu àdáàdà ni. Mo tún gbọ́rọ̀ àgbà dé o. Ẹ jẹ́ tí ẹ gbọ́ ọ̀rọ̀ àgbà bí ó ṣe lówùrọ̀ ó pẹ́ títí àṣẹ lọ́jọ́ alẹ́. Mo kí bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ògbóǹtarìgì bàbá onífàní nílẹ̀ Yorùbá wọ́n ṣàjọ̀dún ọdún 79 years ọdún 1980 wọ́n wá kó ààfin kan tí babaláwo kan ọ̀kọ́rù ẹ̀rí ńlẹ̀ Yorùbá bàbá tún rúrú ẹ̀ lọ́la ló kù o White House yìí ọ̀pọ̀ lọ́la láti ta ni wọ́n ti da mábù dàálẹ̀ wọ́n fi mábù ṣọ̀ṣọ́ sílẹ̀ ẹ̀lẹ̀ ọwọ́ adú ọwọ́ ń wò kínníkínní lọ́wọ́ funfun láwù ó ní wọbẹ̀ kọ́ ọmọ jìgá pé bí wọ́n bá pè láàfin àràbà ó yẹ ká lè bá àràbà ń bẹ̀. Olùṣẹ̀ṣẹ̀ ti ìpínlẹ̀ Ọ̀ṣun mo kí yín púpọ̀ bàbá Yẹmí Ẹlẹ́bùúbọn ẹ kú ìnáwó àná. Kábíyèsí Olódùmarè Ọlọ́run tó nílẹ̀ tọ́lọ́run ọláragba rígbé ọba tí gbala kejì Ọlọ́run bí wọ́n ò ṣe é ta ní ìbáwá ọba aláhàn náà ọba aláfọ̀ṣẹ́ èdè tó fi náwó láwà ní tìtì rọ́rọ́ ọba tó gba Sunday Igboho lọ́wọ́ ọkú ọba ńlá tó sọ di alágbára ọba ìwọ ló fún tó ní ọláyà bíi kìnìún bọ́ bá jẹ́ ìyọnú náà ni ẹ̀yọnú ń pọ̀ jù àtọ́mẹ́kẹ́ àtàgbà àtàwọn ìyá arúgbó àti gbogbo wọn wá tò sójú títì bí wọ́n ṣe gbọ́ pé ọ ń bọ̀ o lásán ẹnìkankan ò ṣiṣẹ́ mọ́ ní gbogbo Kwara State ẹni tó lè lọ́rú rẹ̀ tó lè lọ́rú ẹ̀ wẹ́ àti lè sọ àmọ́ tó lè ṣẹlẹ̀ lọ́la o ṣùgbọ́n lọ́wọ́ yìí àwọn èèyàn tí ẹ fẹ́ gbọ́ nǹkan mí ní Kwara State mọ́ kódà bí gómìnà kan bá lóun ò ṣe tiẹ̀ ayé ọ̀fẹ́ lè kọjú ìjà sí irú gómìnà bẹ́ẹ̀. Ẹni ṣèkà tó múra síta àtọ̀rẹ́ àti ìka ikọ̀ onígbẹ́. Gbogbo ilẹ̀kùn létí àǹtì gbogbo ẹ̀ pátá ni wọ́n mú Sunday Igboho wọ̀. Wọ́n mú wọ létí àǹtì wọ́n mú lọ gbogbo ilẹ̀kùn létọ́wà àǹtìtì. Ó débì kan mìírí. Wọ́n ló nílé ìkọ́ wọn ni wọ́n ti pa. Wọ́n bá lé ilé ìkọ́ àwọn ni wọ́n ti gbé lọ. Kábíyèsí Olódùmarè. Ẹ̀dá tó rán kan ìka ọmọ lákejì ó pẹ́ títí ọmọ rẹ̀ á jẹ́ níbẹ̀. Ó ní bí iná ọ̀bá láwo kò lè gòkè odò. Ìka òṣùwọ̀n. Ọláwa là ń ṣera wa o nílẹ̀ Yorùbá. Àwọn tẹ́ ẹ rò pé wọ́n ń gbé ọmọ yín wọ́n ń gbé ìyàwó yín wọ́n ń gbé akínní yìí. Ó láwọn ọmọ wa náà wà láàrin wọn. Ó náwọn lágbóde gbà. Lágbájá ẹ̀ ó ti lówó kòkó ó lówó lọ́wọ́ ẹ lọ́ọ́ gbé. Ó ní gbogbo àwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin wa nílẹ̀ ń mú àwọn èèyàn ní àṣẹ o tọbatọba wọn ṣàṣẹ
wọ́n ní tá a bá paná àwọn ọ̀dàlẹ̀ tí ń bẹ láàrin wa tán á wà lọ rèé bá ẹran wí. alákọ̀ọ́jú ìjà sáwọn ajínigbé wọ́n ní wọn ó sì ti mọ̀ pé ó di ọ̀hún. wọ́n ní gbogbo ohun tí wọ́n bá pè ní ọ̀hún ẹnìkan kì í jẹ́ onílẹ̀ Yorùbá dọ̀hún. ẹ bá ń ṣe ojú òpó ńlẹ̀ náà torí mo fẹ́ gbàlejò kan láìpẹ́ ẹ bá ń ṣe ojú òpó yẹn mo fẹ́ bi àwọn èèyàn léèrè ní o oyè ńlá tí wọ́n fẹ́ fún Sunday ṣé kó gbà àbí kó má gbà. oyè ńlá gbára pọ̀ nílẹ̀ Yorùbá. wọ́n rí wọ́n lé wọn bá. Ẹ̀lú Mọ́gàjí ẹ̀ka alẹ́ o. Ẹ̀ka alẹ́ o. Ẹgbọ́n oyè Ajagun Nla tí wọ́n fẹ́ fún Sunday Igboho. Mọ́gàjí orúkọ tèmi ni Akíntúndé Akíọlá láti Ìwó. Ọgbà ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Ó tó. Ẹ mọ̀ wípé Mọ́gàjí fẹ́ rí ọ̀rọ̀ yín pẹ̀lú Sunday Igboho yẹn. Ibà. Tí àwọn èèyàn fẹ́ rò pálá ṣe jù ní ṣùgbọ́n ẹ mọ tẹ́ ń sọ. Ó ti tán. Ẹjọ́ ọmọ Yorùbá àtàtà gidi ni. Ó ti tán. Ẹ rí i pé ní nǹkan bí ọdún bíi mẹ́ta sẹ́yìn ní ìṣẹ́ lọ bọ́ọ̀sì ilé Sunday Igboho ní May 31st. May 1st ó kú oṣù mẹ́ta tí kìíní ṣẹlẹ̀ lẹ́sìn Sunday mọ kí ìsara o. Yorùbá ò ṣe é bá fi kìíní. Àwọn tó tì ọ́. Ó jẹ́ ìwọ bàbá yìí. Àwọn sọ pé kìíní o. Wá wo ọ̀rọ̀ yín bó ṣe ṣe lórí yẹn. Bàbá yìí ọmọ máa pè tó ní pọ̀. Ọmọ ń tẹ̀lé ní pọ̀ ìwọ bàbá yìí. Ẹ ká àwọn èèyàn bẹ̀rẹ̀ sí kọ́mẹ́ntì náà ní pé kí ni kó ṣe díẹ̀ kí. Ó kú oṣù mẹ́ta tí mo sọ fún wípé ọmọ Yorùbá tí mo sọ ń tọ́ ṣẹlẹ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò lórí. Ẹ wá rí tó ṣẹlẹ̀. Kábíyèsí. Oníṣòwò ti kápsọ̀nù yẹn dáadáa nígbà yẹn pé ẹ wá rí lápá kìdí mọ̀tẹ́ sọ̀rọ̀ yẹn. Ọ̀dà ajá ṣe báyìí. Bá ń fún aláka nọ́mbà rẹ mo fẹ́ tẹ̀wó káàdì sí ọ. Ní sùúrù ọyẹ kọ́lẹ̀ mọ ń tẹ̀ 10,000 sí ọ ní ìsìn. Ọgbọ́n ń tẹ̀lé mi bá wọn. Ọyá ẹ bá. 306 7,000 617. Ọyẹ tún nọ́mbà yẹn pè. 306 7,000 617 First Bank. Kí lorúkọ tí ó gbé wá? Yóò gbé. Fọlọ́run sọ Akíntúndé Akíọlá gbé jáde. Ọtọ ṣúgà jà. Sókì lọ́bẹ̀ oge o. Ẹ̀ka alẹ́ òǹbọ̀lẹ̀ tí ń pè yóò. Àmì Ọlọ́run. Ẹ ní sọ̀rọ̀ sọ pẹ̀lú ìgbọ́lọ́. Àmì o. Orúkọ mi ni Kẹ́hìndé Ọmọ́tọ́sọ láti darí amúlòpọ̀. Ṣé rí oyè lọ́fẹ́ fún bàbá wa Sunday Igboho? Ǹjẹ́ wọn kò ní pè níjà ojú? Wọ́n tọ́ sí wọn rárá sáà èmi kọ́. Ok, ọ̀ya. Wọ́n tọ́ sí wọn o. Torí Sunday Igboho wà lábàlá ìtọ́ ti ṣe fún wa ní Ọ̀yọ́ State. Tó bá jẹ́ pé ọmọ Yorùbá gidi ni wà lámóore, ó yẹ ká móore gidi o. Ọ̀yọ́ State nìkan kọ́ gbogbo ilẹ̀ Yorùbá ni. Ṣé wọ́n ṣe kankan ní ìṣẹ̀lẹ̀ kan tó yẹ pé ó ti lọ bí 20 years sísè? Ìjọsìn tó kà tó ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì mẹ́ràn lọ́wọ́. Wàhálà Sunday Igboho ọlọ́run baláyé ọlọ́mọ bìtú ẹ̀ sọ wọn o. Aláàjì ọ̀nà tí mò ń sọ yìí ẹlòmíì bẹ́ẹ̀ ni máa sunkún tó ẹgbẹ́ Sunday Igboho ló bá wọn ní ìṣòro. Bẹ́ẹ̀ni níjọ́ tí wọ́n ní níjọ́ tí ò séjì tí ò sójò ní sókà. Wọ́n wá ìjọba wa lẹ ìwé pé wọ́n mọ̀ wọlé pé wọ́n mọ̀ wọlé. Sunday wá dúró ọwọ́ dúró. Àwọn òfin ní bíi 20 million. Ó dúró níwájú katapila. Ó ní kí katapila náà bá ṣiṣẹ́. Tẹ́sẹ̀ ṣe àwọn èèyàn bá wò kálá ṣe jù ní ẹ̀ẹ́dẹ́ ìtara ṣe jù. Ó ti tán. Ọlọ́ọ̀dẹ̀ ni bí ó bàjẹ́ fún yín. Ojú òní tí ọ. Bàbá Ọlọ́run. Níjọ́ tí kò séjì tí ò sójò. Ní sókà wọ́n fẹ́ mọ̀ wọlé ńjọ́ náà. Ìtọ́ sọ Sunday Igboho di champion ní sókà nìyẹn o. Ó wá dúró bí ọmọ ogun wá pé Sunday. Ẹ̀yin tẹ́ ẹ pé ra yín lálágbára wọ́n mọ̀ fẹ́ mọ̀ wọlé. Ó ní wọn ò ní wọlé. Ó dúró síwájú katapila. Ó wòkè ó wọlẹ̀. Ó fọkànlẹ̀ ó wòkè. Ó lòun jú bàbá òun. Ó ní kí katapila tí wọ́n gbé wájú tó wà wájú òun. Ó ní tó bá tún ṣiṣẹ́. Ó ní ajẹ́ pé òun ò jó kọ òun mọ́. Ìjọ náà la kọ́kọ́ gbọ́ ọ̀fọ̀ tí wọ́n ń pè ní ṣẹ́kẹ́ṣẹkẹ̀ mú àbámú.
ó ní àdìgán tòkú níjọ́ wọ́n bá di òkú lẹ́yìn rẹ̀ wà pọ̀ ìwọ katapila dúró bẹ́ẹ̀ katapila dúró wọ́n ní wọ́n lọ gbé kejì wá kò ṣiṣẹ́ mo fọ́kọ ẹni tó wà lórí gómìnà ńjọ́ náà ṣe sàrà bàbá wa Ládọjà kọ́ o ọ̀rẹ́ mi sáré wá ògo wọ́n ní wọ́n lọ rè gbé Sunday Igboho wá ó ní ẹ má wulẹ̀ dára yín láàmú èmi gan bọ̀ ó sì drive ó sì lọ bá gọ́fúnà ẹ lè wọlé àwọn èèyàn mi bẹ́ẹ̀ bá lè ṣe nǹkan fún wa ẹ lè wọlé wa wọ́n ní ìjọ mọ ìtumọ̀ tí ń ṣeun lábẹ́ òfin pé kíjọba pàṣẹ kẹ́yìn ó pòun fẹ́ yí dànù. ọ̀pọ̀ sáré wá ògo sáré wá wo. àwọn ará sọ́kà náà gbọ́ bí mo ṣe ń sọ yìí ọba jẹ́ rọ́ ni kí wọ́n pè wọlé pé bàbá òkúrọ́ ni ọ́. bẹ́ẹ̀ ló làákàánú èèyàn àdé pèlè ọ̀dà ẹjẹ́ ń sí ojú òpó yẹn lẹ̀ ṣé Oyè Ajagun Nla Yorùbá yìí ṣé ọ̀tọ̀ sí Sunday àbí ọ̀tọ̀ sí. bàbá ọ̀tọ̀ sí Ọlọ́run ọba tọ́láyé tọ́lọ́run yóò mọ bá mi tì lẹ́yìn ìkúlẹ̀ àbíamọ́ ọmọ bá mi tì lẹ́yìn ìyá àti bàbá rẹ̀ ọmọ bá mi tì lẹ́yìn gbogbo obìnrin àgbáyé ọmọ bá mi tì ọmọkùnrin náà lẹ́yìn táà ní sunkún rẹ̀ o ọlá títóbi Ọlọ́run ọlá ìníkú Ọlọ́run ọlá pẹ́kọ̀sọ́ba kan lẹ́yìn Ọlọ́run Ọlọ́run ọba mi yóò mọ bá mi tì lẹ́yìn ni ayé ò ní bínú rẹ̀ o. bóyá ẹ wà nínú ẹgbẹ́ àwọn abiyamọ tí wọ́n kó bọ́ọ̀sì wọ́n mú bọ́ọ̀sì kan àti ílọ́ọ̀sì kan wọ́n náà wá fi ran Sunday lọ́wọ́ wọ́n ní ẹgbẹ́ abiyamọ ẹni ọkọ̀ OBC ni wọ́n. ọ̀rọ̀ rẹ̀ tọ́jú ojú bẹ́ẹ̀ lọ àwọn abiyamọ àgbáyé. ojú ò sì ní tì. àṣẹ o. ojú ò ní tì. àṣẹ o. ayé ò ní mú. àṣẹ o. lọ́lá títóbi Ọlọ́run. àṣẹ o. ọlá ìníkú Ọlọ́run. àṣẹ o. ọlá pẹ́kọ̀sọ́ba kan lẹ́yìn Ọlọ́run. àṣẹ o. ọlá àkúnlé abiyamọ. àṣẹ o. ọlá wípé ń gbìjà Yorùbá ni Ọlọ́run bá mi ó sì bá mi ràn lọ́wọ́ Ọlọ́run ó kún lọ́wọ́. àmín o. àfàìmọ̀ bóyá ló ń lẹ̀ ló ṣẹlẹ̀ bóyá máa yé lórí ilẹ̀ àti lọ́ọ̀dọ̀. torí sọ́ni mágùn mi torí bágùn mi tí mo bá ń kọ́ fújì. ọmọ àgàgà táwọn onílù kan bá tún ti wá wà pa àárí mo gbọ́ fújì tó lè jọ kan lòún jọ. ẹ jẹ́ kó fèsì kó instant àwọ̀ṣẹ́ ẹ̀dá ìjọ tó lè kó ìbàlẹ̀ nìyẹn. kábíyèsí Olódùmarè ẹ sí ojú òpó yẹn lẹ̀ ọyá ẹ máa sí à program ẹ jẹ́ kó lọ fà á. hello. ẹ káalẹ́ o. ẹ kó ètò Ọlọ́run máa wà kó pẹ̀lú yín o. àmín o. oyin o. ẹ ṣeun. àwọn Ọlọ́run máa wà pẹ̀lú yín o. àmín Ọlọ́run. kí wọ́n gba oyè yẹn bàbá o. kọ́ gboyè Ajagun Nla Ile Yorùbá. ni bàbá. sóyè ń tọ́ sí ni. ọtọ́ sí wọn bàbá o. ọtàn ṣúgà jà. bàbá kẹ́lẹ́ kan wá tó ń bẹ tí mo fẹ́ rẹ́ ní fún ẹ lọ́dún náà dákun bàbá mi pé mi ní o. yes sir. ọyá ẹ máa ṣí àkíní ẹ máa ṣí àrẹ mò ń gbọ́ yín bàbá. ó ti já. àwọn ọmọ tó ṣùpá ló kọ jì gbọ̀ngbọ̀ngbọ̀n. ẹ ṣí àkíní. ọmọ lórí lórí tiwa. lọ́sẹ̀ tó kọjá mo ní ẹ̀lú ẹ káalẹ́ o. ẹ kú ètò bàbá mi ẹ kú ètò orí yín ní dára. ẹ ṣeun. orúkọ tèmi ni Bíọ́dún. yes sir. ṣe rí ẹlẹ́dìí nǹkan yín jẹ ẹrù tí bàbá mi Sunday Igboho gbé kódà tó bá ní kíní ìdè iṣẹ́ ọmọ ike àgbàlagbà àgbàlótóró wọ̀. àgbàlótóró wọ̀. òun gangan ni bàbá mi Sunday èyí tẹ̀ yẹ akọni ni kódà tá a bá níwẹ̀ nílé Yorùbá tá a bá níbi méjì ó ti tó. ẹ ṣeun. ẹ wo gbogbo tó bá wọn fà níbi tí ìjọba àpapọ̀ tàná mú lọ. ọ̀pọ̀ jù. ẹ wo ṣe túfù agbára gbogbo bí ṣe ń lo àwọn mọ́tò sọ́jà DSS àtọlọ́pàá ó tò láti junction ilé rẹ̀ ní sọ́kà ó sì tò wọlé. èmi gan ò lè má fi àdúrà lọ mo fọ Ọlọ́run bá búra ilé mọ́tò lákàrí bá kún torí ẹ̀. ọ̀tán. àwọn àpò ń sọ Ọlọ́run àti ti ìṣẹ̀ǹbálẹ̀ ti náà ń lò. ọ̀dà lórí ọ̀rọ̀ tí ń jà rìnrìn lórí ọ̀rọ̀ tí ń jà rìnrìn mọ́dọ́gbọ́n gbé 150,000 lẹ̀ ẹ jẹ́ àfihàn bàjẹ́ lálẹ́ yìí. ọyẹ ẹ máa tẹ̀ sí ojú kínní ẹ máa tẹ̀ sójú kínní tó bá ti wọ 1,000 báyìí gbàrà lẹ́sẹ̀kẹsẹ̀ lábẹ̀rẹ̀ sí ní pín owó yẹn ẹ máa tẹ̀ sí ká ẹ máa pé mo ti tẹ̀. màá bínú tí n bá lọ gbọ́. ẹ máa sí ààrẹ tó bá ti ń wọ 1,000 báyìí.
a pín 150,000 lálẹ́ wọ́n ti jẹ 10,000 nú ẹ o ó kù 140,000 ẹ̀lú ẹ̀ káalẹ́ o. Màkàlẹ́ ẹ̀kú ètò. àwa rèé o. Ọlọ́run máa fún yín sí o. amina. ẹ rí Sunday Igboho ọtọ sóyè. bẹ́ẹ̀ ni mo wá ń gbà ládùúgbò àlálẹ́ yìí pé ọlá abiyamọ orí gbogbo abiyamọ àgbáyé yóò tì lẹ́yìn. orí gbogbo abiyamọ àgbáyé yóò tì lẹ́yìn. pẹ̀lú ògùn Ọlọ́run. Ọlọ́run ó wo ìjọ tí màmá rẹ̀ kólẹ̀ tó bí. Ọlọ́run ó ṣàánú rẹ̀. lórí ọ̀rọ̀ ogun yìí náà nìyá rẹ̀ kúlẹ̀. ẹ wá ní pé kọ̀ọ̀kan sí ó bọ́ sí o. ọkọ̀ láti ìyá Sunday Igboho kù ọ wá pé òun fẹ́ bá a sọ̀rọ̀ ó sì bá a sọ̀rọ̀ wà ń Kútọ̀nù jọ náà ó ní ṣé wọn yanjú gbogbo ọ̀rọ̀ ẹ̀ mọ́ ni mẹ́ni kankan tá a tún lè pè ní ta ni ká lọ rè é bẹ̀. ó ní tí wọn ò bá gbọ́ abẹ́ lọ́hùn sí wọn á lọ bẹ́ lọ́hùn sí wọn àṣẹ ìyá ń dágbére ìyá ń ṣe send off ni. ọ̀tán o àrímọ tó rí ìyá àgbọ́mọ tó gbọ́ ìyá ẹ̀ mọ́nu láyé. Ọlọ́run wàá wò pé ìyá àwọn òjèrè rẹ̀ tó tó bá jẹ pé nǹkan kò ṣe ni. ìyàtọ̀ yọ ọmọ gbádùn bí ìranú ṣúgà báyìí ó yọ ọmọ gbádùn ni. ó tún wá ṣe yìí kò tún wá dẹ́yìn pẹ́sẹ́ àní àwọn èèyàn. ó ní lórí ọ̀rọ̀ Yorùbá yìí ó ní Tàfà Adéoyè ó ṣe ó kọ rẹ̀ ọ̀parẹ́nu Àgbẹ̀kọ̀yà ó ní ààrẹ Kúrúnmí ó ṣe ó kọ rẹ̀ ọ̀parẹ́nu jagunjagun Ìbà Olúyọ̀lé ṣe ó kọ rẹ̀ ọ̀parẹ́ àwọn ààrẹ Látòsà ṣe ó kọ wọn ọ̀parẹ́ ó ní Àfọ̀njá ṣe nílẹ̀ Ìlọrin ó kọ rẹ̀ ọ̀parẹ́ ó lóun náà òun náà bá débì kan tó kọ òun ò ní parẹ́ nù ìwé Yorùbá. Ọlọ́run wà á tì lẹ́yìn. ìwọ ìyá ìkíni nọ́mbà wo lò ń lò àkáàdì nọ́mbà wo lò ń lò. àkáàdì nọ́mbà Union Bank ni. ó yá pé nọ́mbà rẹ jáde. àkáàdì nọ́mbà bí. yes. 00. 43. 12. 13. 29. bẹ́ẹ̀ni. ó kọ wo ni ó gbé wá ní Union Bank. yóò gbé Gbàdàmọ́sí Fọlúkẹ́ wá. Gbàdàmọ́sí Fọlúkẹ́ tí mistake bá ti wà nù nọ́mbà tó pè yẹn àìpé èèyàn padà o tọ́ba ẹ sọ pé nọ́mbà yẹn ò correct ó lọ nìyẹn o. kí ni mistake ń bẹ. ọ̀tán. ìṣẹ̀dá yóò kó sí lẹ́yìn o. ọ̀tán. ọyá ẹ máa ṣí ẹ ó di 20,000 péré tá àti ìhánú 150,000 ntọ́jà ń bínú fẹ́ háwó ẹni ó tó ẹ̀kọ́ tọrọ jẹ tọrọ jẹ ó kù ní fàákájọ jẹ eru mi wọ́n á fún 200,000 sọmọ tí mi ti ń gbé kámẹ́rà tẹ̀lé mi 200,000 ká lẹ́nu ni àbẹ́mi bàbá àgbàlagbà tí mo jó didi olóyè ìlú 200,000 at my foot. ọlọ́mọ àpadà sí burúkú tí máa ń jẹ́ kágbàlagbà sáré kébékébé káàkiri torí 200,000 ọlọ́mọ mọ̀ jọba mi. mo ti náwó tó lé 500,000 lẹ́nu. rọ́bìlì kábà mọ́fọ́lọ́hún búra tí mo ti bùn àwọn èèyàn. ẹni béèyàn bá súnmọ́ mi dáadáa kò ní kà mí mọ́ àwọn tí wọ́n bá ń rò pé wọ́n ń gba 200,000. èmi wà pẹ̀lú Sunday Igboho bẹ́ẹ̀ lòmíì náà bá gbé tiẹ̀ wá tó dáa lójú kọ́ mọ́ ọ bọ̀. mo filẹ̀ Oòduà mo fi ń búra ọ̀gẹ́rẹ́ afọkọ́yẹrí alápò òkà mo fi ń búra ẹ̀ ń bá ní tiẹ̀ lọ́tọ́ bá dáa lójú ẹ̀ mọ́ bí mo. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ fún ètò. ẹ ṣeun. ẹ máa ṣí àkíní yìí ẹ ṣí àrẹ̀ ń 40 times. mo ń gbọ́ yín bàbá yìí. àyà rẹ̀ ń já. ọmọ mọ̀ fi rúgbọ̀n mi lẹ̀ ní ká ẹ mọ̀ bá mọ̀ rò pọ̀ mí kí ọmọ sùkúù ni mí. àgbàlagbà olóyè mọ̀ ni odidi mọ́gàjì ìlú. ẹ káalẹ́ o. ẹ káalẹ́ o. gbogbo ilé ń kọ́ o. gbogbo ilé rẹ̀ kú náwó bàbá. níbẹ̀ ní òjèǹdè ní o. Ọlọ́run ló ní. ọ̀rọ̀ Sunday Igboho ẹni tá a sí kò ní jọjú kí ló padà jọjú. kábíyèsí Ọlọ́run. níjọ́ kìíní àná tí wọ́n lọ ilé rẹ̀ sókà sábàlẹ̀ jẹ́ sábọ́ọ̀nù jẹ́ tí wọ́n mọ̀ pé kí ó padà tó wá kàn. gbọ́n táwọn kan rí ni wọ́n lọ yẹ kó sọ̀rẹ́ńdà ara rẹ̀ kí wọ́n mú lọ kí wọ́n wá mú lọ kí wọ́n mú lọ mú múgùn kí wọ́n máa gbé fọ́tò rẹ̀ wọ́n máa fi pàréèdì káàkiri. láíláí àti ẹ̀dùnpẹ́ lọ́wọ́ rẹ̀. Sájẹ́ntì lórí délé ọ̀sán ju Major General Kúsógun lọ wọn ọ̀bá lọ yin pàṣẹ bíbọ̀ ọ̀bá àwọn ọ̀bá lọ lọ́rùn
tírú àwọn tí wọ́n wá gbélé rẹ̀. Àwọn Yorùbá mi ìbá dìde bóun ṣe dìde ìlú ò ní rí bó ṣe rí yìí. Adúpẹ́ ní kóòtù. Gbogbo àwọn tó tẹ̀lú Ìbàdàn ló ó tẹ̀lú Yorùbá ló wọ̀ ní Jésù Kristi tọmọtọmọ. Àmín àmín. Àyìnlá Ọmọwúrà of blessed memory. Ikú Àyìnlá ọkọ̀ èèyàn lẹ́kọ̀ọ́ tó lágbára. Ẹ̀kọ́ tí kú Àyìnlá kọ́ ni ọ̀pọ̀ púpọ̀. Nínú àwọn mọ́níjà rẹ̀ wọ́n ń pè nìkan ní Báyéwùmí. Báyéwùmí súnmọ́ Àyìnlá Ọmọwúrà tó bẹ́ẹ̀ gẹ́ ó súnmọ́ bíi sàn. Bí ìgbólóhùn aṣọ wà láàrin wọn kí Àyìnlá Ọmọwúrà tó lọ sí Mẹ́kà. Àyìnlá Ọmọwúrà ṣe dáadáa fún Báyéwùmí o. Nígbà tí masini Vespa ti ń rèèyàn òun ni Àyìnlá Ọmọwúrà rà fún Báyéwùmí pé kí iṣẹ́ rẹ̀ ó lè bá yá kíákíá gẹ́gẹ́ bí mọ́níjà. A gbọ́ pé lẹ́yìn ìgbà tí Àyìnlá Ọmọwúrà lọ Mọ́kà lóòótọ́ wọ́n ní misunderstanding. Káyìnlá ó tó dé Barrister Báyéwùmí lọ gba eré ó sì lọ ọ̀dọ̀ Barrister. Eré bíi méjì mẹ́ta táwọn yẹn sọ pé àwọn ò lè dúró dìgbà Àyìnlá bá dé. Ẹni tó fàjà wọn gan-an tí ò fi ṣe parí nù. Wọ́n parí ẹ̀ tí. Òun fẹ́ kéré wú bíi ká gbére ká lọ rèé gbé fún ọ̀pọ̀ nínú àwọn mọ́níjà tí máa ń ṣe bẹ́ẹ̀. Ọgbà eré yẹn ń lọ rèé gbé fún àwọn míì. Barrister ọba di pọ̀pọ̀lọpọ̀ fáǹsì Àyìnlá ó di fáǹsì Barrister. Kò sì sí ní tọ́ máa dùn yàn láyé kọjá orogún òwò. Àwọn èèyàn láìkẹ́ Jídé Àyìnlá dé ọgbọ́ inú ẹ̀ bàjẹ́ ó sì ní wọ́n sọ fún Báyéwùmí kó bóun gbé mọ́sìnì wọn ọba ṣe mọ́. Ọ̀tán o Báyéwùmí ní oògùn ojú òun ni mọ́sìnì òun ò ní gbé lọ. Àyìnlá wá kanró rẹ̀ nú pé ìjọ́kíjọ́ tí wọ́n bá ti rí Báyéwùmí tó gbé mọ́sìnì lábẹ́òkúta kí wọ́n wá pé kí wọ́n gba mọ́sìnì lọ́wọ́. Bí wọ́n ṣe ka mọ́bì kan títí mú ọtí láàárọ̀ kùtùkùtù ni. Ọ wà níbi títí mú ọtí ní ṣọ́ọ̀bù ọlọ́tì. Wọ́n ní alọ́ rẹ̀ bá Àyìnlá nù lé. Àyìnlá náà ò sì gbèsùbẹ̀gbà. Níjọ́ tá a wí Mercedes l'Àyìnlá ń lò tó dàbí ìgbà pé èèyàn ń lo helicopter láyé. Tàbí ká máa sọ pé èèyàn ń lo G-Wagon. Ó gbàgbé pé erin lòún rù ó wá ń fẹsẹ̀ ta ìwo rẹ̀. Ọlọ́ba Báyéwùmí níbi títí ń mutí ó di pé wọ́n ń lọ kọ́kọ́rọ́ fẹ́sípà mọ́ra wọn lọ. Ẹ̀ ń gba kọ́kọ́rọ́ wọn ò gba kọ́kọ́rọ́. Níbi ìjà òun ti taruku lálárè. Tí Báyéwùmí sì mú ìgò jọ́ọ̀gì tí fi kíní tọ́ḿbìlà tí wọ́n fi máa ń mutí ńgbà náà ó wo rinrin báyìí. Ìgò ni wọ́n fi ṣe ó wo rinrin. Ó di kẹ̀mù wọn lọ fọ Àyìnlá lórí. Apá kan sọ wípé ìgò tó fọ́ Àyìnlá lórí ló pa Àyìnlá. Apá kan sọ wípé hospital tí ẹ gbà Àyìnlá lọ lójú ó kú wípé ilé lọ́yẹ̀ wọn gbé lọ. Èyí á wà wí ọlọ́jọ́ ti pé Àyìnlá kú o ó kú gbogbo Abẹ́òkúta sì kan róró. Ọkàn débi wípé gbogbo ìgbà náà nìjà Àyìnlá Ọmọwúrà àti Barrister ń lọ. Barrister àti Àyìnlá Ọmọwúrà wọ́n ń ta síra wọn nínú àwo kan nínú láìfù kan náà. Àyìnlá Ọmọwúrà ti sọ wípé àwọn rọ́jú jẹ̀kọ́ ọ̀bùn tó ń olóhùn ń kọ fújì ń gbòòrò ọ̀ ń fọwọ́ yọkun òkúta ń bọ̀. Wọ́n jọ ń ta síra wọn lọ́tún lé. Gbàrà tí Àyìnlá wá kú wọ́n mú Báyéwùmí o wọ́n ń ṣẹjọ́ rẹ̀ lọ. Wọ́n wá ní wọ́n fẹ́ kí Barrister wá ṣeré lábẹ́òkúta ibi tí wọ́n ti kanrú ẹ̀ nínú.
èèyàn bíi Sunday Igboho sì ní Barrister ibi wọ́n bá ló le nǹkan bóyá torí ipò ṣe sọ́jà rí olóhùn ọ lọ tí nǹkan kan ò ní sọ àwọn èèyàn ń pé ẹ mọ́ lọ o ẹ mọ́ lọ ẹ mọ́ sí gbá ẹ mọ́ sàrò àwọn ọmọọṣẹ́ rẹ̀ mọ̀ wà ń bẹ̀ gbogbo wọn mọ̀ ń yọ̀gò tí wọ́n mọ̀ ń yọ̀ bẹ́ẹ̀. Kábíyèsí Olódùmarè níjọ́ tí ọwọ́ pa tẹ́sẹ̀ pa lójú agbo Barrister wojú agbo bí aago kan òru ní àsìkò tí wọ́n lè ṣe ṣùtá tó lágbára fún yìí. Gbogbo ẹ̀ pa lọ́lọ́lọ́lọ́lọ́ oníkùmọ̀ yọ kùmọ̀ oní ọlọ́bẹ̀ yọ̀bẹ. Ẹ rí bí ọwọ́ akú bí Barrister ó sì gun orí stage tí ọkọ̀ ibẹ̀ sí ni Barrister ti ṣe ṣàtìyàgbé orin rẹ́kọ̀dù tí Barrister tó fi kí Àyìnlá Ọmọwúrà ibẹ̀ ni Sàtíà ti gbé orin yẹn fún Barrister ó sì gbé orin yẹn náà ló fi bẹ̀rẹ̀ níbi tí ti ń sọ pé bóṣó ló bá pa ọ́ bàjẹ́ ló bá pa ọ́ òbí kinní kan ló bá pa ọ́ onítọ̀hún àkókò kinní kan tọmọtọmọ ó kọrin yẹn pẹ̀lú àánú àdúrà jẹ́ fún àjò jẹ́ fún jọ́nà kíni ládìí ẹ̀bò oko ìmọ̀ ẹnìkan òfin kan ha Barrister lára ó parí eré ó sì bọ́nu mọ́tò rẹ̀ ó sì lọ. Kábíyèsí Olódùmarè ibi tá Àyìnlá Ọmọwúrà parí ayé tiẹ̀ sí ó kú léwe ṣùgbọ́n láti bí 40 ọdún tó ti kú àwọn èèyàn ṣàìmọ̀ gbọ́ rẹ́kọ̀dù mi ò mọrún tó fi ṣàwo tí a lójoojúmọ́ láti 40 ọdún yẹn kò sí ọjọ́ kan tí wọ́n mọ̀ sọ̀rọ̀ Àyìnlá Ọmọwúrà ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ Gbénga Adébóyè láti ìgbà tí Gbénga Adébóyè ti kú bí wọn bá sọ lù kan wọn sọ lù kan bí wọn bá sọ lù kan wọn sọ lù kan àti ẹ̀ lè pé torí pé èèyàn jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí réṣò ṣùgbọ́n Àyìnlá Ọmọwúrà ẹ̀mí ò rírọ̀ ẹ̀ ifá yẹn ní agbára àájò yẹn ní agbára ẹ̀yọ́nú yẹn kì bá Àyìnlá ọba dolówó tààràtà nígbà ogbó rẹ̀ torí gbogbo àwọn oríṣiríṣi àwọn nǹkan tí máa dowó fún olórin bí ayé ìsìn kò sí láyé ìjọ́un Àyìnlá sì ní owó àyìngbà tí èèyàn bá ń lo Mercedes ńgbà náà bí ìgbà tó lórí bá ń gun G-Wagon ní ìsìn kò sí rẹ́kọ̀dù Àyìnlá kò sí rẹ́kọ̀dù tí bá a jáde tí ò ní forí sánpọ́n tí a bá máa ń kásífù méjì báyìí àwọn ọmọ gáràjì lójú títì pẹ̀lú slippers tí wọ́n bá ń bọ̀ báyìí Àyìnlá Ọmọwúrà tuntun bá jáde ẹ wá wò wọ́n di ayùn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ilé wa lójijì. Àwọn kan bí ìgbà wọn mọ̀ lọ sí practice tí wọ́n lọ kọ́jú rẹ̀ yóò sì máa wù ọ́ náà jó bí wọ́n sì máa ń kásífù tí wọ́n mọ̀ fi lọ lọ́tún lósì. Àti gbogbo dọ́là àti ká mọ ohun òkè lò àti ká mọ composition àtàgbékalẹ̀ ìlú Àyìnlá gbé gbogbo ẹ̀ lọ. Àyìnlá kó a sì pa fáìlì ẹ̀dẹ́ níwájú Ọlọ́run. Ikú wa pẹ́ ni à ń pè ikú pẹ́ ni tí ń pè ní. Barrister tí wọ́n fi kó ẹ̀kọ́ lọ́rùn náà tó náà gbé kúrò lọ́rùn ara rẹ̀. Barrister náà wàá dà lónìí Barrister náà ti kú. Barrister kú apá fáìlì ẹ̀dẹ́ níwájú Ọlọ́run. Tá a bá ń wo gbogbo àwọn eléré yẹn eléré tó bá wọ 60, 50, 60 tó ń lo dọ́là tí ń ráyé lò tíráwọ̀ rẹ̀ wà ń ta bí bá ṣe ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tí bá ń sọjọ́ òbí ó yẹ kó máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Lẹ́yìn Yusuf Ọlátúnjí mi ò rò pé eléré kan dàgbà nílẹ̀ Yorùbá. Àwọn Alhaji máa rìn lọ tí ó ní bọ̀ lábẹ́ ẹ̀ṣin. Àwọn Agbólúajé náà try díẹ̀ Agbólúajé ọ̀wọ́ 80 olórin sì 61 lẹ́kọ̀ọ́ àkàrà ń gbà ó. Olùkọ́ni. Bàbá Tata lọ bó ṣe popular tó kọ̀wọ́ 70. Máa ní kí lájẹ́ níbẹ̀. Mi ò rò kọ́wọ́ 80.
70 rẹ̀ tipátipá ni. Ẹ wo gbogbo àwọn agbọ́mọjó, àwọn olórin Ìbàdàn, àwọn oríṣiríṣi àwọn olórin dòdò àti ṣẹ̀kẹ̀. Bóyá wàhálà tí wọ́n máa ń ṣe tí wọ́n máa ń kọrin àtọ̀sán àtòru lọ́fàá o, bí orí ìròrí ní máa ń fà á tí máa ń dín ọjọ́ orí wọn kù. Ẹ ṣàkọ́ ọ̀dàgbà tó fi kú, ẹ ṣàkà ọmọ Láwálé kọ̀ dàgbà, àbí ìbò Olùwà kọ̀ dàgbà. Àsìkò táwọn yẹn ti ẹ̀rẹ́ ní pẹ́. Àwọn eléré tọ́lọ̀ ní kí wọ́n fi ogbó kí wọ́n máa fi jayé, kí wọ́n máa fàgbàlagbà gbowó jayé dòní ọlọ́dún, làwọn òbé kọ̀mándà, làwọn King Sunny Adé. Ààrò onífújì kan tó jágbàlagbà tí ń star lọ́wọ́ báyìí. Onífújì 10 níbẹ̀ ní Nàìjíríà tí ń star lọ́wọ́. Tí ó bá ti sókọ rẹ̀ nú àwọn 10 yẹn, tí wọ́n bá ti ka onífújì 10 ní Nàìjíríà, tí ó bá ti sókọ rẹ̀ ń bẹ̀, mọ́ gbà wípé ó sí nínú àwọn tó ń kọ́rẹ́ǹtì. Mi ò sọ pé ò ní máa jẹun o, mi ò sọ pé ò lókìkí o, mi ò sọ pé wọn ò mọ̀ o. Wọ́n lè mọ̀ ọ́ ládùúgbò yín, wọ́n lè mọ̀ ọ́ nílùú yín o, wọ́n lè mọ̀ ọ́ stéètì tó wà o. Ṣùgbọ́n àwọn 10 kan wà tí wọ́n so òpó fújì mú báyìí. Ẹ jẹ́ ń dákun àbí 3 fún yín. Ẹ jẹ́ ń dákun 4 fún yín bẹ̀. Wàsíù Àyìndé, Adéwálé Àyùbá, Pàṣọ, Saheed Òṣùpá, àwọn 4 àkọ́kọ́ tí ń kọ́kọ́ dákọ̀ fún. Ẹ pàdé mi ní comment section kẹ́ ẹ lọ dákọ̀ àwọn 6 tó kù. Ẹ tó kọ rẹ̀ ọ̀bá sínú àwọn 6 kò ló dáwọ́là ní 2026 tá a wà yìí o. Àwọn 6 tó kù, àwọn 6 ló kù tó orúkọ yìí ó fi pé 10. Àwọn 10 ni wọ́n di fújì mú ní òjò jábọ́. Wàsíù Àyìndé ní líìdì wọn. Nínú tí sì fi ń líìdì wọn, oṣù 3 ẹni nǹkan tó kọ́rẹ́ǹtì máa ń wáyé fún Wàsíù Àyìndé. Láti Ganusi tẹ́ ẹ bá wò lọ́sùn Ganusi já rìnrìn òun ni ti mọ́tò, òun ni ti bàálù gbà. Lẹ́yìn bàálù tó tún fẹ́ lọlẹ̀ díẹ̀, òun ni tó o bá gboyún kóyún wàá bímọ kímọ, tó o bá lóyún kóyún wàá bímọ sàrà. Mo kí Wàsíù Àyìndé pé ó di òpó fújì mú gírígírí kò jọ jábọ́. Nínú àwọn 10 tí ń ṣàkóso fújì lọ́wọ́ tí ó bá sókọ rẹ̀ nú àwọn 10 táwọn èèyàn dá ní comment section, mọ́ wulẹ̀ dára rẹ̀ láà. Màmá dákọ̀ Adéwálé Àyùbá, Wàsíù Àyìndé, Pàṣọ, Saheed Òṣùpá, àwọn 4 nu. Ó kù àwọn 6 tó jẹ́ ògúnná gbòǹgbò tí dátọ́ lẹ́nu ògùn. Méjì kan wà nínú àwọn 6 tí ẹ fẹ́ dákọ̀ tẹ́ dákọ̀ tó jẹ́ pé ọ̀sẹ̀ tí ó bá lòdì rárá ni ó lòdì lẹ́ẹ̀mẹ́ta. Bí wọ́n sì ṣe ń pawó láyé, ó wà lára àwọn tí wọ́n ń fi bọ́ńdù owó mọ́ lórí. Kò ń ṣe bọ́ńdù ẹyọ kọ̀ọ̀kan o, kò ń ṣe páàkì owó kí wọ́n ó de 50,000 10 tí máa jẹ́ 500,000 tí wọ́n ó gbélé lórí lẹ́ẹ̀kan náà. Wọ́n ó di páàkì 10 àwọn 1,000 tí ó jẹ́ 100,000 10 tí wọ́n ó dì inú ọ̀rá lódìdí tí wọ́n ó gbélé lórí 1 million. Tí èsè ẹyọ kan tí èsè méjì. Àwọn 6 ló kù o tí wọ́n di òpó fújì mú. Ẹ já lọ comment section. Ẹni tí ó dákọ̀ ẹnìkan tí ò ní dákọ̀ ẹlòmíì lẹ́ ń fẹ́. Ẹ tún fẹ́ káwọn fújì ó bù mí ṣe. Bẹ́ẹ̀ òótọ́ ọ̀rọ̀ lágbára. Àwọn tó wà ń bẹ̀ mọ̀ pé bí wọ́n bá ju abẹ̀bẹ̀ òkè ní 1000 times mọ́ wà náà 6 tó kù. Àwọn míì wà ń bẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ wò pé sí mo wà ń bẹ̀ sá. Àwọn 10 ni wọ́n ń so
okùn fújì tí wọ́n ṣòro tí wọn ò jọ já. Tá a bá yọ wá àwọn mẹ́wẹ̀ẹ̀wá tí a bá ní àwọn mẹ́wẹ̀ẹ̀wá àwọn ọmọ ṣeré fújì fọ́dún kan. ẹ jẹ́ ń sòdodo ọ̀rọ̀ fún àwọn oní hip hop ó gbàjọba straight. Bá sì dàbí irọ́ bá a bá fẹ́ gba bẹ́tìn àwọn mẹ́wàá tààkà tó wà nù alákọ̀ọ́kọ́ kí wọ́n sọ pé kí wọ́n mọ̀ ṣeré fọ́dún kan kí wọ́n fún wọn 10 million pẹ́ẹ́nìkan kan ò gbọ́dọ̀ sí rẹ́kọ̀dù wọn ò gbọ́dọ̀ kọrin fọ́dún kan. Tó bá dọdún kejì lọ́tún lósì lápá níwájú láàrin hip hop lẹ́nu lọ. Hip hop ń bá fújì yìí fà á kò rí lé wọlé. Orin ní máa ń lé orin wọlé ìgbà ní máa ń lé gbà dànù. Rẹ́kọ̀dù tẹ́ ń gbọ́ yìí orin tẹ́ ń gbọ́ yìí àni à ń pè ní dùndún àti ṣẹ̀kẹ̀rẹ̀. Àwọn orin tó kọ́kọ́ lo dáúlà ń bàdàn nù. Wọ́n lo dáúlà débi pé ẹnìkan ò gbà pé nǹkan kan ó tún rúwé ń bàdàn. Ńgbà ọ̀yá lójijì làwọn Haruna Sọ̀lá dé láti Jẹ̀bú. Làwọn Yusuf dé látẹ̀gbá. Làwọn Ẹ̀sàká dé látàbẹ́òkúta. Bí eré bí àwàdà wọ́n jọ fà á títí. Díẹ̀ làwọn onídòdó àti ṣẹ̀kẹ̀rẹ̀ ń dínkù. Níjọ́ táwọn Yusuf Ọlátúnjí náà ń lo dáúlà. Àwọn náà ti rówó tó jowó tí àwọn tí ń gbé owó kàǹkà lé lórí. Owó ọjọ́ náà ní fálù gan. Láyé ìjọ wọn fi tọ́rọ́tọ́rọ́ sí mọ́ olórin lórí. Owó ọjọ́ náà ní fálù béèyàn bá ní 40 pounds yóò kọ́ lé náà. 40 pọ́n kọ́lé tọ́ra páànù tọ́ra gbogbo ẹ̀. Ó jèrè ọmọ ẹ̀. Yusuf Àjàó ní òun ní ẹ̀yọ́nú burúkú tí máa ń lò lọ stúdíò. Ẹ mọ̀ gbórin rẹ̀ báyìí inú yán sá mọ́ dùn. Yusuf Àjàó Ọlátúnjí of blessed memory. Bá a bá ń sọ̀rọ̀ nípa Nla ọmọ wúrà ó sáré popular ó sì sáré kú. Àwọn Yusuf yìí wọ́n pẹ́ kí wọ́n tó make ẹ̀. Ọ̀yà náà lẹ̀mí ẹ̀ fi gùn díẹ̀. Ìbàdàn ni Yusuf Ọlátúnjí kú sí. Wọ́n ṣe mítìnì àwọn olórin òǹdòdó àti ṣẹ̀kẹ̀rẹ̀ alápàlà ní aláwúrèbí onídùndún àti sákárà. Ẹnìkan wá mú rìpọ́ọ̀tù lọ mítìnì níjọ́ náà pé Barrister ìwá mítìnì ìjọba fẹ́ ṣeré àwọn ọ̀lọ́ stop eré ẹ̀. Yusuf wá níṣẹ́ invite ẹ̀ ṣe ẹ ti pè é tó bá jẹ́ pé ẹ pè é tí ọ̀bá wá ọ̀tọ̀ ni ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹ kọ́kọ́ pè é náà. Wọ́n ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ mú máìkì yẹn lọ tí ń sọ̀rọ̀ lórí ìdúró ló sì ń lọ ọlẹ̀. A lè pè é ní stroke báàrí àgbà. Ẹ mọ̀ ẹni tí ń lọ patí
torútorú ló tún jí àsìkò tó yọ ọmọ rẹ̀ sì ti ń ṣe mítìnì wọ́n balẹ̀ bẹ́ẹ̀ wọ́n gbé kàkà kí bàbá ó kó wọn mọ̀ gbé lọ usage ọlọ́yà nù lé lábẹ́kúta. pé tóun bá délé àwọn àjò nǹkan kan àbùsárì nǹkan kan wọn ò rí lò. nígbà tí òun èdè ọmí àdó ẹ̀ ẹlẹ́ran ti tú ẹran. bẹ́ẹ̀ làwọn olórin bẹ́ẹ̀ ni wọ́n ṣe lo dáólà bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe pé. wọ́n ń pe oléré kan ní Àyìnlá Adégétọ̀ nígbà tóun ó rèé ènìyàn Ìgànná ló ti rèé ènìyàn wá láti Ìgànná kò sí mọ́sílẹ̀ oṣù rẹ̀ nígànná ó sì rèé ènìyàn títí látòkè Ògùn ó sì gba gbogbo ilẹ̀ Yorùbá. Àyìnlá Adégétọ̀ pọ́pùlà tó bẹ́ẹ̀ gẹ́ débi wípé àwọn ará òkè Ògùn ò lè fi rẹ́kọ̀dù ẹ̀ ṣeré ó sì gbé popularity yẹn wọ Ìbàdàn. àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ bá ló ṣe tó rẹ́kọ̀dù 5 ó kú apá fáìlì ẹ̀ déwájú Ọlọ́run. mélòó la kànú èèyàn Adépè. Olóròdé ọmọ Ìbàdàn ní Èkó lọ́wà tí ń kọrin jìgì. àwọn èèyàn ń kọrin láyé. ó sì réènì ó sì lówó nígbà yẹn. at the end of the day ó kú láì dàgbà apá fáìlì ẹ̀ déwájú Ọlọ́run. níjọ́ tí à ń sọjọ́ bíi 60 fún epo àkàrà bàbá Olúbàdàn bàbá Adétúnjí wá ní Dáúdà olóòlọ́kì gan o. ní gbogbo eléré tóun ti mọ̀ bá Tájù ní bá Gbá ní bá Àwo ní ní gbogbo wọn èyí tó wọ 60 ọ̀pọ̀ nù wọn tí wọ́n fi kú. ẹ kàn ń wò wọ́n bá ní o stress a máa gbóòyàn o. bọ́ bá wojú mi náà lórí ebi mo ti ń sọ̀rọ̀ ẹ̀ ò ní sọ pé arúgbó mọ́kùlù mi ni. àwọn bàbá yẹn ọ̀dà gbàǹgbà náà dáhùn pé wọ́n ń bàbá. bàbá Adétúnjí lọ sọ bẹ́ẹ̀ ní gbangba Greenspoon. ó ní Dáúdà máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run lọ́kì gan-an. nígbà tí Kwara sì ń lo Dáúlà àwọn elénìní pọ̀ fún elénìní pọ̀ fi Kwara tó bẹ́ẹ̀ gẹ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ ayé gbé fúnra ẹ̀ yẹn sí ọdún tó lọ sẹ́kọ̀ọ́ tó lọ ṣeré lẹ́kọ̀ọ́ ní káwí ni àbíjà tí ń bẹ láàrin àti gbogbo àwọn tí wọ́n ní kó nílùú kankan mọ́ lùlù fún nílẹ̀ Yorùbá tí wọ́n sì ṣe mítìnì lọ́dún tó lọ ṣeré lẹ́kọ̀ọ́ àwọn ẹgbẹ́ kan wọ́n pè lọ Èkó àlọ́ Ọmọwúrà ní rẹ́ẹ̀nì tí ń lo gbà lọ lẹ́kọ̀ọ́ wọ́n wá gbé epo àkàrà náà wá pé kò náà wá dọ́gba wò ó tó lọ gbogbo ní èèyàn bù sáré ni bàbá rẹ̀ ṣe fún un. bàbá epo àkàrà máa ń sọ torí wípé wọ́n mọ̀ pé eléèrè ọmọ ni. gbogbo nǹkan tí wọ́n máa ń ṣe wọ́n fi tọ̀nà wọ́n fi wú ọ̀nà wò. ó tó jáde kó ńjọ́ náà ọ̀tàgò 12 wọ́n sì lọ ṣeré alẹ́ lẹ́kọ̀ọ́. wọ́n pa oríṣiríṣi ìpèsè nǹkan kan ìsọ́rí. orí ìfàtìyàn dá ó ní ó lè gé ẹ̀. àṣẹ̀wá àṣẹ̀bọ̀ wọ́n dẹ́kọ̀ọ́ ibẹ̀ sì láì ní epo àkàrà ti kọ orin Ẹ̀yọ́túndé. wọ́n á dàbí pé àwọn ará Èkó ọ̀gbọ́n nǹkan kan rí bí gbogbo wọn ṣe ń gbé àdánù gbagara ijó di iwájú epo àkàrà. àrí ará Ìbàdàn tí a mú wá ọmọ ti gbójú àgbo kẹ́kẹ́kẹ́ ọ̀tọ̀ wọn Ọmọwúrà bẹ́ẹ̀ ló náà ti kọ mọ́tò wọn bá wa lábà wọn fẹ́ ṣàkọ oríire ni mọ́tò wọn máa tán sí.
ó wà láàrin Àìlá Ọmọwúrà àti Dáúdà Epo Àkà tó ẹni ọba láàrin àwọn méjèèjì wọ́n ti ríra wọn báyìí. nígbà Epo Àkàrà ń bọ̀ látèkó ó dé alápákó mọ́tò rẹ̀ lásìdẹ́ǹtì. alápákó àmọ́ wo Gúrú Màrájì lọ́ọ̀kan ni o. ó kù díẹ̀ kó dé Gúrú Màrájì kọ́ wọ bí. làwọn méjì bá kú nínú mọ́tò rẹ̀. Ọmọbúadé àti Dáúdà wọ́n ní Dáúdà wọn pè rí wọn mọ̀ pé Dáúdà pé méjì. bàbá kòkó ń pópó alààyè ní dáhùn. níbi Epo Àkà ń ṣe rẹ́kọ̀dù àwa mẹ́rin lára ju àwọn méjì ní òde ó sunkún stúdíò. èrè ayé ń bẹ fáwọn olórin tọ́pọ̀. ẹ worú rẹ́kọ̀dù tí bàbá yìí ń kọ ẹ̀. láì mọ̀ pé rẹ́kọ̀dù yìí ni ó blow jù nínú gbogbo rẹ́kọ̀dù tó ṣe láyé. wọ́n gbé lọ sọ́ọ̀sìpítù wọ́n wá ní wọ́n fẹ́ amputate ẹsẹ̀ rẹ̀. tí wọ́n bá ní amputate ẹsẹ̀ rẹ̀ owó tí ọ̀nà ìṣòwò kékeré o. wọ́n wọ́wọ́ lọ ọkọ̀ àwòsí wọ́n wá dédùrò màwùsẹ̀ wọ́n wá délé ọ̀kẹ́kẹ́ tí mẹ́yìn irin fún àwọn àrówó. níbi wọ́n ti ń wọ́wọ́ káàkiri lóbìnrin kan dìde lọ́fọ̀ọ́ sọ̀yà. Cash Madam ni à ń pè é níjọ́ náà lọ́run lábẹ́kúta kò sí méjì rẹ̀. oníyekíye tí bíìlì treatment tí wọ́n bá fún Yusuf Ọlátúnjí bá jẹ́ òun gbé. ó ní wọn ò gbọ́dọ̀ gé lẹ́sẹ̀ òun ò gbọ́dọ̀ gẹ́sẹ̀ rẹ̀ o. àṣẹ̀wá àṣẹ̀ǹbọ̀ bí Cash Madam ṣe da owó lẹ̀. òkìkí ti kàn débàrìngbò pé wọ́n ti gé ẹsẹ̀ Yusuf Àjàó Ọlátúnjí o pé wọ́n ti gẹ́sẹ̀ rẹ̀ o wọ́n ti gẹ́sẹ̀ rẹ̀ o. èrè tí ọ̀kọ̀ọ̀kọ̀ ṣe lérè alákọ̀ọ́kọ́ ó ní agbára. ẹni tí ò lè rìn ni wọ́n wá gbé òun. ibẹ̀ náà ló sì ti kọrin tí ń kọ ẹ̀. òun appreciate Cash Madam tí ọ̀jẹ̀ wọn ó gé ẹsẹ̀ rẹ̀. ṣé ìjà káàtì Yusuf la fẹ́ sọ ni kìí ṣèjà kékeré o àbíjà tátàlọ àtàgbólú ajé àbíjà Epo Àkàrà àti Yísà Òṣùpá Ànádù àti àti ẹ̀dí Epo Àkàrà mú pọ̀. kò sí eléré kan tó mókè tí ọ̀rẹ́ ni fà á pé níbo ló ń lọ àájọ dókè mu. ṣé Barrister ni Kollington ọ̀fà. nítorí Barrister ti ẹ̀rí láyé wọ́n pààyàn sí lọ́rùn dánwò lẹ́yìn eégún tí a lọ rèé mú nílé rẹ̀. wọ́n ní òun ní o òun lọ sàyàn ládàá olóhùn. níjọba Barrister ń sọ fún mi ó sì fẹ́ máa ké mo ní kí ló dé ó ní ìmọ̀túmọ̀ kéèyàn jẹ́ sájẹ́ǹtì sọ́jà ni. ó ní substantial sergeant tí èyí ṣe pé wọ́n àfẹnupè. ó ní kó wọn máa wá má dá wọn lọ lè mọ sáàyàn lẹ́yìn eégún. ìgbà tó dé làbá wọn lò olùwà jọ̀wọ́ mú ìwà Àmọ̀dá Agbólúajé of blessed memory. aláyé ọ̀sàyé bẹ́ẹ̀ bá kú wá ní ìwọ̀n ẹ̀sìn mi àwọn ni máa lò gbà ẹ̀ tún àbámà. mo rí gbogbo àwọn ilé tí Àmọ̀dá Agbólúajé bá wọn sí nígbà tá a wà lọ́mọ èké. jọ̀wọ́ borí. yàrá mẹ́fà. ìgbà tó dé la. yàrá mẹ́fà yàrá mẹ́ta kọjú síra wọn. ilé ìwẹ̀ wà lẹ́yìn kù. àwọn lò. wọ́n wá kọ àìmàsìkò ní dààmú ẹ̀dá wọn àkọ síwájú o. àwọn ilé wọn tò wọn ẹgbẹ́ títì ni wọ́n kọjú sí ngbà náà. ara wọn sì kù lọ́nà Adékilẹ̀ nǹkan. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Ajagun Nla. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching DriveTV. olólùfẹ́ DriveTV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo DriveTV. Keep watching
Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you. Chloe. Drive TV, driving you around the world.